bó tilẹ̀ jẹ́ pé ọlọ́lá jùlọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe tí gbogbo ayé túmọ̀ sí Ọ̀ṣọ́kùnmọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè, bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ṣùgbọ́n tí gbogbo èèyàn àti àwọn tó mọ̀ nípa òṣèlú tó ti mọ̀ pé bàbá náà ìyún Ṣèyí Mákindé ìní ó ń bá wí, tó sì jẹ́ pé àṣírí tí Ayọ̀délé Fáyọ̀ṣe tó tú nípa gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ náà ti ń jà rìnrìn lágbo òṣèlú lásìkò yìí o, táwọn olólùfẹ́ àti alátìlẹyìn Mákindé tó sì ń jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe ń sọ náà wọ́n ní òótọ́ nínú ẹ̀, àti pé ariwo ọjà ni kò kan àwọn ẹni tí àwọn ń bá nájà ni làwọn ń wò ní tàwọn, nítorí pé bí ẹni pé Fáyọ̀ṣe fẹ́ fẹnu fa Mákindé, ó fẹ́ fi fà á wálẹ̀ pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ń súnmọ́lé ni. ẹ rántí pé bó tilẹ̀ jẹ́ pé ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó sì kù ọdún rẹpẹtẹ, ṣùgbọ́n tó sì kù bí ọdún kan àti oṣù mélòó kan, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn olóṣèlú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sáré kiri lórí ẹni tí yóò di ààrẹ lọ́dún 2027 bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóun náà ṣe ń ṣe ìpàdé lórí ìpè kí wọ́n má ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀. ó ní àwọn olóṣèlú alátakò ní làwọn náà ń sáré kiri lórí bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027, tó sì jẹ́ pé eré ìdìbò ọdún 2027 ó ti ń gbóná janjan, ṣùgbọ́n ìròyìn tó tún lọ ní pé gómìnà Ṣèyí Mákindé tí ìjọba rẹ̀ yóò tán ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 díje dupò gómìnà ìyẹn ipò ààrẹ lọ́dún 2027, bó sì tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà kò tíì kéde pé òun yóò díje, ṣùgbọ́n táwọn alátìlẹyìn àti olólùfẹ́ tó ti bẹ̀rẹ̀ polongo gidi fún. ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ẹni Ayọ̀délé Fáyọ̀ṣe ló máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mákindé tó ló fẹ́ ṣe ààrẹ yìí lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún lórí tẹlifíṣàn Channels TV. ẹni Ayọ̀délé Fáyọ̀ṣe jẹ́ kó dìímọ̀ pé gómìnà tí ó ń lé ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP, èèyàn pé kò dárúkọ Mákindé, ó lóun gan ló ń fa wàhálà nínú ẹgbẹ́ òṣèlú náà tó fẹ́ fọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sí wẹ́wẹ́, ṣùgbọ́n tó ló jẹ́ kó dìímọ̀ wípé kì í ṣe wípé ọkùnrin náà ó fẹ́ ṣe gómìnà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 bí kò ṣe wípé ó fẹ́ lo ipò náà, èèyàn bó ṣe ń fi ara ẹ̀ hàn bóun fẹ́ díje du ipò ààrẹ lọ́dún 2027, ó fẹ́ fi gba nǹkan ètò olóyìnbó ń pè ní political negotiation, ó ní ẹni náà fẹ́ fi ṣe. bó tilẹ̀ jẹ́ pé Ayọ̀délé Fáyọ̀ṣe kò dárúkọ Mákindé, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo èèyàn ti mọ̀ pé Mákindé ló ń bá